orí ológbò tó tóbi tó ní irun lára 3, ẹyẹgà akọ 3 tó pé lára 3, ẹyẹ kòwé tó tóbi dáadáa olórí dúdú 3, onídẹ̀tàrí tó tóbi dáadáa tó gbó dáadáa 3, àdó atọ́ ìkan kòkò tuntun ewé ìjìnlẹ̀ lọ́pọ̀lọpọ̀ lovers all over the world still remain Babalawo International. Ìwọ ẹlòmíì ò lọ́rọ̀ gbọ́ ò ní ọ̀rọ̀ gbọ́ ò lọ́rọ̀ gbọ́ ẹgbẹ́ ń kọ́lé ẹgbẹ́ ń ralẹ̀ ẹgbẹ́ ń ra mọ́tò ìwọ lanúlẹ̀ òun wò bí ọ̀dẹ̀ bí dìdìrì tó bá ti wá yá àbúrò rẹ̀ tó kọ́lé tó ralẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí máa gbógun tí ìwọ mu tí ìwọ ń dóbò káàkiri òun ń dókó káàkiri òun sì fàájì káàkiri pátí lòun ń lọ káàkiri ò ní ro bí ìwọ ṣe máa kọ́lé bó ṣe máa ralẹ̀ owó ò jọ sí ọ lọ́wọ́ o mọ̀ pé ìkankan ló kọ̀sẹ̀ tí owó fi jọ sí ọ lọ́wọ́ ni tó bá ti jẹ́ onínúkùnà o tó ti club o ṣe ṣìnà o lọ sí bẹ́ẹ̀ palọ̀ kó máa kó owó ẹ̀ sí bẹ́ẹ̀ palọ̀ o lè ta tẹ́tẹ́ káàkiri ọmọ ìyá mi kò wò ó pé tó bá ti ní o kó owó dání owó yẹn ò jọ sí ọ lọ́wọ́ o fò ní from January to December o fowó yẹn gbé kan rí ṣe ọmọ ìyá mi tó dé ń rí owó ọmọ ìyá mi ayé ń ṣe ẹ́ o ayé ń ṣe ẹ́ wọ́n tó ń wò mí tó mọ̀ pé o ní gbìyànjú ní ẹ́ tó fẹ́ kọ́lé o fẹ́ ralẹ̀ o fẹ́ ra mọ́tò lọ gbìyànjú iṣẹ́ yìí iṣẹ́ tó wà lọ́wọ́ mi lọ gbìyànjú ẹ̀ ní ìpàtàdúrà wàá ṣe kan fún mi before kó tó lè sìn síṣẹ́ yẹn bá mi share fídíò yẹn ìyá ń jẹ àwọn kan níta ọbẹ̀ mọ̀rọ̀ ẹ̀ bá mi share fún wọn nítorí pé ẹnikẹ́ni tí ò bá nípa láti ṣèrànà lọ́wọ́ fún ọ̀nà ọ̀nà èrìkejì ẹ̀ share fún wọn àdúrà gbà ọ̀nà àlà fún ẹ kí ló máa ṣe lọ ṣe ọmọ ìyá mi lọ mú orí ológbò 3 tó ní irun wàá wá orí ológbò tó tóbi tó ní irun wàá mú apẹ tuntun wàá mú apẹ yẹn wàá fi hot ògógóró wàá fi yọwọ́ ọjà kúrò lára ẹ̀ wàá fọnú ẹ̀ wàá fọ tí wájú ta wàá dànù wàá wá gbé apẹ yẹn wàá gbé sórí iná wàá dáná bá ti dáná wàá gbé apẹ lé lórí iná àti orí náà ló máa ti to iṣẹ́ yẹn sí wàá fi epo yí káàrò yẹn wàá mú orí ológbò yẹn wàá kó sínú apẹ wàá fi ẹnu ẹ̀ wàá fi kí sára nínú àwò nínú apẹ tuntun ni o apẹ tuntun òun wàá lò wàá fi kí sára kí orí ológbò yẹn tó bá tó wá síbẹ̀ wọ́n wá mú ẹyẹ kòwé olórí dúdú wàá tó gbélé lórí wàá tó fi kó ẹnu wọn kí sára wọn ní iná pot yẹn wàá síbẹ̀ yẹn wàá tó wá mú ẹyẹ ẹgà olórí dúdú yẹn akọ ẹyẹ ẹgà wàá tó fi kí sára wọn nínú àwò wàá kólé lórí náà wàá tó fi kí sára wọn wàá wá onídẹ̀tàrí 3 tó tóbi dáadáa wàá tó fi kí sára wọn ẹnu ẹ̀ kí sára wọn nínú àwò tó wá ewé ìjìnrìn tútù bó jẹ́ tòjọ́ bó dìjẹ́ tútù tòjọ́ wà òkè dáadáa bó tó bá rí tòjọ́ lo tútù wàá mú wàá ṣù bí òṣùká á pọ̀ wàá ṣù bí òṣùká wàá gbélé lórí wàá ti wàá gbélé lórí ọmọ ìyá mi kí ló máa ṣe wàá mú wo tó bá yẹ pé ọkùnrin ló fẹ́ lo iṣẹ́ yẹn ẹnìkan péré ló máa lò ó tó bá yẹ pé ọkùnrin ló fẹ́ lò á kó òkúta 9 akọ̀lé lórí kékèké 9 akọ̀lé lórí tó bá yẹ kó obìnrin ni á kó òkúta 7 akọ̀lé lórí àwa de àjò tábà ti jó bá ti kúná à lọ akúná àwa ṣe wàá dà sínú àdó atọ́ yìí à dà sínú àdó atọ́ lẹ́yìn bàbá dà sínú àdó atọ́ àwa lọ wá àkókò adìyẹ tó gbó dáadáa àwa fi bọ inú yẹn à da ìyẹ́ sí à dà sí lára à dà sínú àdó atọ́ yẹn wàá dà sí àwa mú irun abíyá ẹ̀ irun apá ẹ̀ abíyá yẹn àwa lẹ̀mọ́ lára bá ní lẹ̀mọ́ lára ọmọ ìyá mi kò gbúdọ̀ kan lẹ̀mọ́ o wàá lọ ṣe kí ni wàá lọ gbé sókè lẹ́yìn ọjọ́ kẹta wàá filẹ̀ fún ọjọ́ kẹta lẹ́yìn ọjọ́ kẹta ọmọ ìyá mi wàá lo iṣẹ́ yìí lọ òró dé wàá máa fi omi ayé lò ó nǹkan tó bá báyìí lára mu bó jẹ́ ẹlòmíì máa lo bíà àfi ó bá lára mu ẹlòmíì máa lo mineral ẹlòmíì máa lo 7up ẹlòmíì máa lo Pepsi tó bá báyìí lára mu òní kò lò iṣẹ́ yìí dájú o tó bá lò ó tó kọ́lé láàrin ọdún kan wọ́n lóde mọ̀ lọ sáré ara ẹ̀ kí la mọ́ láyé kí la máa mú lọ sọ́run ilé ayé ẹsẹ̀ bàtà 6 ni o bó bá wùn ẹ́ kó gbìyànjú ó wùn ẹ́ kó má gbìyànjú Babaláwo International sọ tiẹ̀ ó lọ dàbọ̀.